wọ́n ṣe bẹ́ẹ̀ olóṣù kan wà Jésù méjì. Jésù méjì ó parí òkè àlùkùránì lóṣù kan gbogbo ẹ̀ àwọn àfáàmù ọmọ gbogbo náà bàbá wí àwọn àṣà àmọ́ bí wọ́n ṣe ń kò ọmọ bí wọ́n ṣe ń pín lọ́jọ́ mẹ́ta lọ́jọ́ méje oṣù kan ìbádà láwí o ìṣẹ́ pé mo fi wówó yẹ́ pé mo fi wówó ẹgbẹ́ omi jọ́sì fọ́lọ́run ni bàbá sọ Ọba ọ̀nà àdísì. Ìkáni rẹ̀ pè fún ọ̀rẹ́ ẹ̀. Nígbà náà wà mọ́ ọ̀nà fún ara rẹ̀. Ọ̀fáwọn sàbí tó bá ka ilé tó bá dára mọ́. Àìsùkọ̀ náà sí náà ọlọ́wọ́ ó sì fẹ́. Ìṣẹ́ kó àwọn nǹkan ní. Mi ò ń wẹ́ èèyàn. Mi ò ní wá ewé kan o. Bàbá ní ọwọ́ ẹ̀rẹ́ èèyàn, mo sì ní ọwọ́ ẹ̀rẹ́ kan, bàbá lọ sínú àdísì Ànábì Muhammad. Ànábì tó kà fún ọ tí a sì kí oṣù mọ̀ lékún. Gbangbaláwa yìí, àní sọ owó àwọn lọ́dọ̀ ọmọdé kú lọ mọ́. Ọmọdé mọ̀. Àdísì ẹ wà. Àdísì ẹ wà. Súwúrà báyìí. Ìgbé súwúrà báyìí. Ẹ̀ka. Ọba kà lọ́nà owó bá dúró. Ọba kà lọ́nà owó bá dín tó bá sábẹ́rẹ́ díẹ̀. Ọlọ́wọ́ sì fún ọ, ọba kà súwúrà náà. Láì ní mú kankan ní ìpapọ̀. Láì ní mú kankan ní ìpapọ̀ mọ́. Ìṣe pé kò wá lọ ṣe pèsèpèsè. Gẹ́gẹ́ bá wá lè ṣe pẹ̀lúpẹ̀lú. Kò wá la. Mo lọ mẹ́ta Kùránì. Ọlọ́wọ́ di ti tẹ́lẹ̀. Bọ́lá wá di ti tẹ́lẹ̀ ni. Wọ́n á yọ àkọsẹ́ ló fi bá sọ̀rọ̀. Ọlọ́wọ́ èyí ṣe ọba tí mo mọ̀ tàbí só nínú àwẹ̀ iṣẹ́. Áyà yìí, òun la fẹ́ máa bẹ̀rẹ̀. A kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mẹ́. A kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mẹ́. A tún gbèsè ayé wa ṣe ń bẹ̀. A tún ìgbésí ayé wa ṣe ń bẹ̀. A tún gbèsè ayé ìlú wa ṣe ń bẹ̀. A tún kú ìgbésí ayé ìlú wa ṣe ń bẹ̀. Bílù ṣe rí yìí. Bílù ṣe rí yìí. Àdúgbò ọ̀dọ̀ ọlọ́run. Àdúgbò ọ̀dọ̀ ọlọ́run. Àdó bẹ̀rẹ̀ àwẹ̀. Kàbọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀. Nǹkan wọn. Nǹkan wọn. Àwọn ẹnu bàtà bẹ̀rẹ̀ àwẹ̀ yìí. Àwọn ẹnu bàtà bẹ̀rẹ̀ àwẹ̀ yìí. Nǹkan dẹ̀. Ọlọ́run ti ní nǹkan dẹ̀. Ọlọ́run ṣàánú wa ni. Ọlọ́run ṣàánú wa ni. Epo wọn. Epo wọn kàbọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀. 950 tàbí ìfúnni ta títà. Lẹ́nu wọn bá bẹ̀rẹ̀ àwẹ̀ yìí. Lẹ́nu bá bẹ̀rẹ̀ àwẹ̀ yìí. Ó ti di 860. Ó ti di 860 naira. Lítà kan. Ó ń dẹ́mọ̀dé ẹgbẹ́. Ìdẹ́mọ̀dé ẹgbẹ́ nánú ni. Wọ́n tó wà wáyé ìjọba ń ṣe. Ìwọ́n tó wá gbà ẹgbẹ́ ìjọba ń ṣe. Ìjọba yóò fi ẹ̀dá. Ìjọba yóò fi ẹ̀dá ó lé. Tí wọ́n bá débẹ̀ kí ló ṣe? Tí wọ́n bá débẹ̀ kí ló ṣe? Ìwọ́n tó lẹ́yìn kò dá yìí. Ìwọ́n tó lẹ́yìn kan dá yìí. Ọjọ́ dúró ní pé tọ́bá ní pé ó yá ìwọ́n náà wá gbọ́bẹ̀ kò ní ìpínlẹ̀ ṣe. Ọjọ́ àti tí wọ́n ń ṣe é dé yìí. Bí tí wọ́n ṣe é dé yìí, ò lè rí ṣe débẹ̀. Ìjọba tó bá dá àwùjọ ọjọ́ kan ẹni tó fẹ́ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣètò lè rí tó ṣe lọ́sẹ̀ kan lóṣù kan. Ètò ìjọba tó bá dàrú lọ́jọ́ kan, ẹni tó bá ní ẹgbẹ́ fóun ọ̀sẹ̀ tó bá délẹ̀ lóṣù kan kò lè rí túnṣe. Lọ́dún kan kò lè rí túnṣe. Wọ́n lọ́dún kan kò lè rí túnṣe tó ti bàjẹ́ lọ́jọ́ kan nì, fóun pariwo ẹgbẹ́ fóun ọ̀sẹ̀ nì, lọ́dún kan kò lè rí túnṣe.
àwọn ẹni tó fẹ́ ṣèjọba kò ní fẹ́ kó owó bàjẹ́. ẹni tó fẹ́ ṣèjọba kò ní fẹ́ kó owó bàjẹ́. kò ní fẹ́ kó dàrú lórí òun. kò sì ní fẹ́ kó dàrú lórí òun. ọba tí tó jẹ tí dúdú. orí ọba tó jẹ tí dúdú. orúkọ ò ní parẹ́. orúkọ ò ní parẹ́. èyí tó jẹ tí ìlú dàrú. èyí tó sì jẹ tí ìlú dàrú. orúkọ ò ní parẹ́. orúkọ tiẹ̀ náà ò ní parẹ́. ọba afẹ́kọ̀ọ́ débẹ̀ orúkọ òun parẹ́. ọba afẹ́kọ̀ọ́ débẹ̀ orúkọ òun parẹ́. ọlọ́run ní olúwa máa bẹ̀. ọlọ́run ní kí á máa bẹ̀. nípa bẹ́ẹ̀. nípa bẹ́ẹ̀. شهر رمضان الذي أنزل فيه القرآن. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. رمضان الذي أنزل فيه القرآن. oṣù Ramadani. oṣù Ramadani yìí. Aṣọ Al-Qur'ani kalẹ̀ ń. Aṣọ Al-Qur'ani kalẹ̀ nínú ẹ̀. Al-Qur'ani hudan linnas. هدى للناس وبينات من الهدى والفرقان. ìmọ̀lẹ̀ ni ó máa jẹ́ fáwọn èèyàn. ìmọ̀lẹ̀ ni ó máa jẹ́ fáwọn èèyàn. wa bayyinatin ló sì máa jẹ́ àwọn àlàyé. ló sì máa jẹ́ àwọn àlàyé. من الهدى والفرقان. ìmọ̀nà. àlàyé nípa ìmọ̀nà. wal-furqan àti ìyà orúkọ sọ́tọ̀ ìyà irọ́ sọ́tọ̀ èyí tó dáa nínú àwọn òfin wọ́n ṣàlàyé òfin ìdá èyí tó dánú àwọn òfin Al-Qur'ani ó sọ̀rọ̀ ikú apá àwọn òfin yìí dáa. èyí tí ó rẹ̀ ní tó kù díẹ̀ káàkiri èyí tó kù díẹ̀ káàtó wọ́n ṣàlàyé Al-Qur'ani ó sọ̀rọ̀ ayé rẹ̀ fún wa. ìdá bẹ́ẹ̀ yóò dáa. èyí tẹ́ ń ṣe ìdá èyí tẹ̀ ń ṣe yìí dáa. èyí tẹ́ ń ṣe yóò dá èyí tẹ̀ ń ṣe yóò dáa ó kù díẹ̀ káàtó Al-Qur'ani ó sọ̀rọ̀ ayé fún wa. lọ́dọ̀ àwọn oní ilmul kalam ẹ̀ka lọ sí theology lọ́dọ̀ wa ní ìsìn àṣáírà làwà school of thought ní àṣáírà yìí àgbàdo òkè ọlọ́run kọ́ ló ọlọ́run dé ó ti fún wọn láàkáì àṣìmọ̀ ìpínlẹ̀ yóò dá àṣìmọ̀ ìpínlẹ̀ ilé ìdá láàkáì ní ẹkọ́ ló ń sọ láàkáì ló ń sọ fún wa ọlọ́run kọ́ ló lẹ́ṣẹ̀ ń sọ fún wa wípé o lè ò dá láàkáì wa ló ti fi hàn wáyé pé o lè ò dá òfin ọlọ́run dé ó wá sọ́dọ̀ tó wá gbàgbé ìjẹ́ ní ó tó dá ẹ òótọ́ ni ò dá ọlọ́run dá wa ọwọ́ fún wa ní làákàyè làákàyè nínú àti wọ́n bọ̀ wá sọ̀rọ̀ níbi fi ọ̀nà tó da ìdí sọ fún wa ìgbélé yìí da èyí tí ọ̀dà ìdí sọ fún wa ìgbélé yìí ọ̀dà nígbà tó fi ọlọ́run dé tó lùkọ́ àyíwá dé ọwọ́ ń jẹ́ pẹ́lú ẹgbẹ́ tí làákàyè sọ fún wa nì kò fẹ́ rí náà nù èyí tó ní ọ̀dà nì ọ̀dà èyí tó lọ́dà nì ọ̀dà. àwọn ànẹ́bílà nínú àwọn fẹ́ràn wọ́n yá ṣe
ṣẹ̀rí àwọn ìṣẹ̀dé lóyún sọ fún ẹgbẹ́ ilé yóò dá àmọ́ nàìjíríà tẹ́lẹ̀ olè náà dáńsọ ẹgbẹ́ kò dá ṣẹ̀rí àwọn ìṣẹ̀dé lóyún rárá èyí ò lọ ẹni tí ó mọ ọlọ́run ṣíṣẹ́ rẹ̀ ò sọ kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ ọlọ́run ò sọ fún ní pé ní ó mọ̀ lọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run ti fi sí lára gbogbo wa ló ní lára ìtàntọ̀ ní polisi kìí ṣe polisi ìjọba ọlọ́run olùdọ̀mí rẹ̀ conscience wa so conscience wa ni ló sọ wá ní pé kíní yóò dá tó bá ti ṣe wò ní fẹ́ kọ́ rí ẹ̀ tó bá ti tako nǹkan tí ò dá tó bá ti tako nǹkan tó dá tó ò ṣe nǹkan tó dá ìsìn lórí ó máa sọ orí pamọ́ tí ó bá ìpé ó máa nínú ọkàn rẹ̀ conscience ló sì máa sọ fún wípé kó tó ṣiṣẹ́ kó tó gbé kìíní mámú tó bá wá mú yóò tọ́jú ẹ̀ kò ní bọ́ sí gbangba àdéhùn máa káàkiri sọ̀dẹ̀ríkà وكرهت أن يطلع عليه الناس ẹ̀ṣẹ̀ máa hákà fi sọ́dọ̀ yóò máa ló pọ̀ nínú ọkàn yìí وكرهت أن يطلع عليه ó ní fẹ́ pé ìrìn ọ̀rọ̀ ló ti lọ sí Abu Iliya, Abu Mahdi Iliya, wọ́n ni ó bá gbogbo ṣe ìdàzáìdí wọ́n wà kó sínú ní ìdàbá kiri wọ́n mẹ́dìdà ní fi yí wọ́n wà mú ìdà ámúrí ومن الصادق فيما يدعي إلى صادق لا صادق لا صادق لا صادق ربكم عند زيد وهو مسلم عند بكر وعباد الدان فيه وهو وهم عند عمرو ومن الصادق فيما يتميه لا صادر لا صادر لا صادر لا صادر Bẹ́ẹ̀ni la fẹ́ kà. Nínú gbogbo àwọn Gbogbo ní Nínú nǹkan tí ọ̀dá. ṣe jù òun bá kékò dá. Tàbí òsìnú ní ìjọba kiri. Lọ́dọ̀ Bákírù dáadáa ni. Ìjọmọ̀ṣọ́ náà ni o. Wọ́n mú mẹ́rin wọ́n ẹnu òkú lórí pé ilé ìdá ilé ìdá. Wọ́n wá wá mọ́ lè dàmúrẹ́. Kí ló ṣe rẹ́ lè ṣe lórí à? Orí kò ní ṣe ẹni, kò yé wò. Fani sọ́ọ̀dì kò fi máa yẹ tẹ̀lé lásọ̀ àdìrí. Ọ̀nà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Lórí ìbá tó ń pè pè sí. Àdìrí lásọ̀ àdìrí lásọ̀ àdìrí. Sọ̀rọ̀ wá dọ́dọ̀ ilé, àwọn máa ń ga ní tó dá ní, wá dọ́dọ̀ ilé àkòdá. Ó ti fi làákàyè náà sí wa lára. Eléyìí má ṣe o. Eléyìí má ṣe o.
ẹni tó bá ṣe é nínú ọkàn ẹ̀ yóò sì máa sọ wípé ọmọ tó ṣe yóò dá o. yóò ti máa sọ fún pé tó ṣe yóò dá o. ẹni ọkọ̀ ó ti máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. kò sẹ́ni tí ò fẹ́ kọ́ sọ pé òun ṣe dáadáa. ọ̀wọ́n sẹ́ni tí ò fẹ́ kọ́ sọ pé òun ṣe dáadáa. tó bá ti wá aláìdání ẹ̀jà. tọ́ba ti rárá ìdání sí tọ́ba wá sọ fún bí aláìdání ẹja lóòótọ́ ló sì ṣàìdání ṣùgbọ́n gbọ́ sọ́ọ̀nì wọ́n kò ní fẹ́ kí wọ́n sọ pé òun ṣe tí ọ̀dá. ẹni tó ń ṣe ìjọba abẹ́rin tó wà níjọba abẹ́rin tó wà nípò àṣẹ local government ni state government ni honorable ni jù bẹ́ẹ̀ lọ gbogbo kálukú tó wà ní ìwọ ọmọ náà bá gbé sílẹ̀ tó ní pépé àwọn bá gbé ọkọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ẹni tó lè òkú ọkọ̀ rẹ̀ ó bà tí ó bá kọ́kọ́ wọ́ ọ̀dọ̀ rẹ̀ nínú àwọn sílẹ̀ òṣèrò kó máa tádàmì eré òsì pé yóò máa fà mọ́ra ní kí ló ṣe tí tó gbogbo kálukú tó mọ̀ yẹn bẹ́ẹ̀ ó gbà ní kó o lè gbé mọ̀ ẹnìkan. kálukú lè mọ̀ bẹ́ẹ̀ ẹ à lè gbé mọ̀ ẹnìkan. náà alóbàálù jẹ́. alóbàálù jẹ́ àtàlóbàálù jẹ́. gbogbo kálukú ní ọdún lágbájá ní. gbogbo kálukú náà wọ́n sọ pé lágbájá ni. ṣé o contribute. ṣé wọn náà nípìn tó fi bàjẹ́. nǹkan wọ́n tó kálukú pariwo ni. Tinubu ni o. kò ṣe ẹ bá ń bí léèrè. ṣé Tinubu ló wọ ọjà. ṣé Tinubu ló wọ ọjà. tó gbé ọjà wípé ráìsì yóò. pé ráìsì yóò. iye báyìí ni. Ṣébí kálukú tó ní ilé ló sọ ẹgbẹ́ àwọn ẹ̀mí fún ẹbí fún. Ṣébí kálukú tó ní ilé ní sọ pé ẹbí fún. Ara sì ní àwọn èèyàn. Kò sì mọ̀ bẹ́ẹ̀. Kò sì mọ̀ bẹ́ẹ̀. Kò sí ẹ̀fẹ́ mọ̀ bẹ́ẹ̀. Ọ̀fẹ́ mọ̀ bẹ́ẹ̀. Torí nù ní ìyèsí. Ẹ bá fẹ́ wọ mọ́tò. Oṣòdì. Tó bá ní 10 náírà àbí 15 náírà ẹ má wọlé o. Bàbá làwọn tí wọ́n bọ́ sí ti bẹ́ẹ̀. Sówó oṣù ẹ̀ tó bẹ̀ lójoojúmọ́ àtàwọn 500 ní 1000 yẹn òsì ní mo ṣe rúrò òní lọ fún ṣìkàrà ló kọ̀kọ́ dúró lóṣù 500 yẹn tó lókù ó sì ń lọ oṣù ó tó wọ́ ní 500 1000 kò sí dúró mẹ́wọ̀ láti mo ṣe sí 500 iye wo ni ó fi ọkọ̀ lójúmọ́ yóò lọ bẹ́ẹ̀ yóò padà bẹ́ẹ̀ èló ló fi jẹun èló ló báyàwó ẹ̀ èló ló bímọ mo sọ bẹ́ẹ̀ ni lọ́wọ́lẹ́ múra máa bímọ jọ. Bàbá láwọn sọ bẹ́ẹ̀ ni pé múra máa bímọ jọ.
wọ́n lọ mú òtí mọ́ ní ìsìn. Ó ti mọ̀ nísìnyí, wọ́n bí jọ. Òun fẹ́yàwó fẹ́jọ. Wọ́n fẹ́yàwó fẹ́jọ. Òtí mọ́. Ó ti mọ̀. Jẹ́ káwọn ọmọ ẹ bẹ̀rẹ̀ sùn. Nígbà àwọn ọmọdé bẹ̀rẹ̀ skúù. Ìkíní kejì ìkẹta ìkẹrin. Ìkíní ìkejì ìkẹta ìkẹrin ni wọ́n bẹ̀rẹ̀ skúù. Wọ́n á bẹ̀rẹ̀ tẹ̀lé àwọn bẹ́ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ tẹ̀lé wa bẹ́ẹ̀. Wọ́n á yẹ kó máa sọ. Wọ́n wo ikọ́ mọ̀ sàn. Ní táàmù kan. Ní táìmù kọ̀ọ̀kan. فكوني عند زيد وهو محسن عند بكر وهو بتالف وهو وهم Dídáni, ìṣe dídáni. وهو بالتالف وهو وهم للتمر أمن الصادق فيما Ẹni sọ́ọ̀dùkú fi máa yẹ dárí. ومن الصادق فيما يبتغيه الأسود أكرمكم الله شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على هداكم ولعلكم تشكرون شهر رمضان الذي أنزل فيه القرآن Oṣù Ramadana ta sọ̀kalẹ̀ yìí ta ṣe lọ́nà ẹ̀yẹ ta ṣàwẹ́ ń bẹ̀ lọ́nà ẹ̀yẹ lẹ́yìn lórí. الذي أنزل فيه القرآن Oṣù Ramadana yìí la sọ Al-Qur'ani kalẹ̀ nínú ẹ̀. هدى للناس Báwọn èèyàn وبينات ó sì máa jẹ́ ohun àlàyé من الهدى والفرقان ìmọ̀nà àti ìsọdúnrọ́jú oṣù òpin aláàrin rọ́ àtòdodo. فمن شهد منكم الشهر فليصمه Ẹni tó ṣùgbọ́n pàlàyé. Ẹni tí ó fi máa. ومن شهد منكم الشهر فليصمه Ẹni tó bá sọ fún wípé wọ́n rí oṣù. Ẹni tí ó bá sọ fún wípé wọ́n rí oṣù. Wọ́n gbà wẹ̀ Ramadana náà. Ó di méjì. فمن شهد منكم الشهر فليصمه Ẹni tó bá ka oṣù. Ẹni tó bá ka oṣù. Tó bá pé Tó bá pé. ó bá wẹ̀. Wọ́n gbà wẹ̀ náà. فمن شهد منكم الشهر فليصمه Ẹni tó ṣù yìí àti ka gbogbo ṣẹ̀rídà. Ìlànà lọ̀rọ̀ yíyà. Ìlànà tó ń nínú fíkìmù fún ìfẹ́kì yẹn. Kìí ṣe ìlànà tó ń Gbólóhùn ṣẹ̀rídà. Ìtọ́ka kan ni tó jẹ́ pé òde gé kan ń pè kan tí sọ nìyí. Ó lè sáré gbé pé n ti ń wí gan ni. ọ irú yẹn. Irú yẹn. Mo bá fẹ́ mọ nǹkan tí mo wí. Tó bá fẹ́ gbọ́ tí bàbá wí yé. Wà á lọ sínú mufradatu alfaz al-Qur'an. Wà á lọ sínú tírà mufradatu alfaz al-Qur'an.
rọ́díbù àfọkùnmọ̀ nínú ọkọ̀ dáwà ọkẹ̀ wọn ò ní pẹ̀lú gbogbo ènìyàn sójú ọ̀nà ọlọ́run sàáàtì àmọ́ iṣẹ́ ìdẹ̀bí ومن شهد منكم الشهر فليصمه ìṣẹ̀yídà yẹn ó ní máa ní tó pọ̀ ṣẹ̀yìndà yẹn ní àwọn ìtumọ̀ tó pọ̀. Kùránì ìgbà ayá iná ni ó sì tó wá tún fún ẹgbẹ́ èyí tó bá múlù méjèèjì yẹn wò nínú àwọn òròyìn yẹn àkókò ìdí máa ní tó sọ ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ẹ̀kọ́ kàpé jẹ́ kí ló kà ó pé وتكملوا العدة fún àkókò kàmálà àti kàmálà التكميل والإكمال ìtẹ̀mílù yẹn lórí kàmálà ìtẹ̀mílù tẹ́kìnìyà wọ́n ni túnkù mílò lè ولتكملوا العدة kàmálà àbí kàmúlà ولتكملوا العدة ìwé ìtẹ̀mílù الإكمال àríkà الإكمال ó ṣe kúkú أكمل يكمل إكمالا mẹ́lẹ̀ ولتكملوا العدة wọ́n ni tó tàbí اذكروا الله شهر رمضان الذي يا أيها الذين آمنوا فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر Bàbá wà ní àwẹ̀, kàbọ́ sínú oṣù Ramadana, ẹbà ti bẹ̀rẹ̀ lánàá. Man kana minkum maridan, ومن كان مريضا ẹni tó bá wá ń bẹnu ààrẹ, أو على سفر ń bẹ nílé àjò, فعدة من أيام أخر láàwẹ̀ bá tẹ́, tó gbádùn, ó sàn àwẹ̀ padà. Ó ń bẹ̀rẹ̀ àjò, ara masáàrì máa sọ ní ليس من بر الصوم في السفر mo bẹ̀rù ọlọ́run ni mo fẹ́ ọlọ́run mo páyà ọlọ́run wà wà nínú ìrìn àjò wà ń gbàwẹ̀ ọlọ́run ló ní òun má gbàwẹ̀ ní ìdílé ìfẹ́jẹ́ wà sínú dáadáa wà ní ibi fẹ́ gbàwẹ̀ o lè fẹ́ rìnrìn àjò من كان منكم مريضا ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر àwọn ẹ̀dá ní ẹgbà ní يريد الله بكم اليسر ìdẹ̀ra lọ́rùn ìdẹ̀ra ọlọ́run fẹ́ fún yín bẹ́ẹ̀ ولا يريد بكم العسر kò fẹ́ nira fún ọlọ́run ọ̀fẹ́ nira fún yín o ولتكملوا العدة wákà òkà gbogbo wá ka òkà kó pé ولتكبروا الله على ما هداكم ẹgbẹ́ àwọn ní fíkì ló ti gbé kalẹ̀ ní ìsìn àbáfẹ́ lọ yìí kí ló yẹ ká ṣe oríṣiríṣi ọlọ́run sọ àwọn ní fíkì ló wá lò àwọn onífíkì wá lò ó ó wà sọ
báwo la nẹ́bi ṣe ṣe. wọ́n wá sọ báwo la nẹ́bi ṣe ṣe. báwo nẹ́bi ti ṣe. báwo nẹ́bi ti ṣe ní. òun ni wọ́n wá sọ fún wa pé ẹ bá ń lọ yíjú o jẹun ni. ọ̀rọ̀ àbọ̀ fífi wọ́n wá sọ fún wa pé ẹ bá lọ yíjú odókun olé rẹ jẹun ni. ọjọ́ yíjú òfin ṣọjọ́ àwẹ̀. ọjọ́ yíjú èkú ṣọjọ́ àwẹ̀. ọjọ́ ọdún ni. jẹun olókun olé. jẹun olókun olé. Oyó dáadáa. Torí bá ṣe wà yìí. Bá ṣe wà yìí tá ń gbára yìí. Ògbó Ọlọ́run ló gbé wa dúró. Ògbó Ọlọ́run ló gbé wa dúró. Tó wà dé ìdí tó wà wólulẹ̀. Wọ́n á dé ìdí tó wà wólulẹ̀. Jẹun kò tó lọ. Gbogbo kú olé ọjẹun. Ọmọ agbódù Ọlọ́run tóbi lọ. Ọmọ agbódù Ọlọ́run tóbi. Màlìtú kí mínú lẹ́yìn dáta wà lè tún ká bírú mọ́ àlámà. Ìgbórúkọ Ọlọ́run tóbi nílọ́dẹ́ ńlọ ni ẹbí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní èè. Ẹ máa dúpẹ́ fọ́lọ́run látàwọn oore tó ṣe fún yín. Ẹ mọ oore fọ́lọ́run. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني Orígun Káládé yìí. Ọlọ́run ìlà sáàlẹ̀kà ìbáàdì ẹnu. Àwọn ẹrú yìí bá ń sọ wípé ìgbé bá gbàdúrà tó lè gbà. Tí àwọn ẹrú mi bá sọ wípé tí mo bá gbàdúrà, tí mo bá ṣàdúrà, tó lè gbà. Èyí tí mo ń yí, wọ́n fún ẹ ládùúrà tó ń ṣe. Ìgbógbó tí mo ṣe rí. Ládùúgbò gbogbo tí ìgbà ṣe gbogbo ìyá ṣe pọ̀. Ìgbógbó ó gbọ́ tèmi. Ìgbórí mi. Ọmọ ìyá mọ̀ lọ wípé tóun bá ṣàdúrà bí gbogbo ìyá ṣe pọ̀ yìí, ǹjẹ́ tóun ṣe ládùúrà yìí sọ́lọ́hun gbọ́ tòun rí, ìjọ́lọ́hun rí tòun rí, ìjọ́lọ́hun bí. Ẹ máa ti gòkè láì fún ọba wọ lọ́wọ́ pléènì. Tí pléènì bá ti gòkè, ìwó máa rí gbogbo òmìnirí ìlú. Bọ́bá wà ní pléènì lókè, bọ́bá ti lọ lókè lọ́hùn. Kò sí lókè lọ́hùn. Bọ́bá ti lókè, wọ́n máa rí tọ́wọ́ alẹ́ rẹ̀ fún òní láwọn èèyàn mọ́. Òmìnirí ìlú. Òní lẹ́yìn mọ́. Ìjọ́lọ́run yẹn mọ́ ní tí ó wà náà. Ìjọ́lọ́run yẹn mọ́ bí tí mo wà wọ́n. Ọlọ́ṣẹ́wọ̀n pé ní ìsìn ìlàsọ alága ìbàdí ànì. وإذا سألك عبادي عني Ọlọ́run ìsọ́nà òbí sọ́sọ́ ní ẹni pé yẹ sàálú lága ànìdùá. Torí yẹ sàálú lága ẹ kúrú ní ó tẹ̀lé. رحم الله يسألونك عن المحيط قل يا أبا اعتزلوا النساء في المحيط وإذا سألك عبادي عني ẹrú ní bá béèrè lọ́wọ́ rẹ̀ ń pa mi. فإني Tí àwọn ẹrú mi Ọlọ́run tí ó bá béèrè nípa ẹ̀mí lọ́dọ̀ rí ànábì. Òní sọ pé kú. Ọlọ́run ò ní sọ pé kú. Olùfàkí ní قريب mo ti rí. Sọ lẹ́ni bí mo ti rí. Orí bóòlù. Mo súnmọ́ ọ pẹ́kípẹ́kípẹ́kí. Mo súnmọ́ pẹ́kípẹ́kípẹ́kí. Òjì
دعوة الداعي إذا دعان òfin rán nábì sallallahu alayhi wa sallam. sọ fún wọn pé mo súnmọ́ wọn mo sì máa ń dáhùn pípẹ́ ẹni tó bá pè mí. sọ fún wọn pé mo súnmọ́ wọn mo sì máa ń dáhùn pípẹ́ ẹni tó bá pè mí. فليستجيبوا لي àwọn májèmọ́ àdúrà tí fi súnmọ́ tí fi dá lóhùn. wọ́n yẹ sẹ́yìn ikú yìí kóun náà kọ́kọ́ dáhùn. kóun náà kọ́kọ́ dáhùn pèpè ní ọlọ́run náà. وليؤمنوا بي لعلهم يرشدون. ọwọ́ dọ́rọ̀ lóhùn ìgbègbè ẹ̀. ọ̀dà ọlọ́run lóhùn ìgbègbè rẹ̀. ọwọ́ ń pè é ọwọ́ ní kọ́ dáhùn náà lóhùn. òun náà ní dáhùn. Abẹ́ẹ̀ni. Àwọn ọ̀fọ́n rẹ̀ gbogbo ọlọ́run ọ̀dá látàrí báyìí ọ̀wù Ismail Azani ẹwọ́n ni ọ̀ àzọ́nù ní orúkẹ̀. gbogbo orúkọ ọlọ́run ẹ̀wọ́n ni ò tóbi mẹ́. ẹwọ́n la sì dáhùn. èwo wá ní ọwọ́ kéré nínú orúkọ ọlọ́run tẹ̀lú agbé fún tẹ̀fì ìlú fọ́kàn. Ismail Azani ẹ̀yà ọmọ ní Ismail Azani kan kò sí ìtò kéré bẹ̀. kò sí ìtò kéré nínú orúkọ ọlọ́run gbogbo ẹ̀ náà ló tóbi. Àbí kúrò ńlá kúrò ńlá rédíò rà ní ìlú yẹn. Ìwọ ló lè ní wá. Òkàn ní. Inú àwọn orúkọ kan wà, ọlọ́wọ́ òfin mẹ́rin. àwọn orúkọ kan wà tó lè di ọlọ́run òfin máa ẹni kankan. Bẹ́ẹ̀. Orúkọ ẹ̀dẹ̀. orúkọ rẹ̀ sì ni ìwọ́n kò fi máa ẹni kankan ní ìdátọ́já. Kò sí nínú ìlà ìtọ́já tó fi hàn. وإذا سألت به أجبت من أسماء لا يعرفه أحد من خلقك ẹnìkan ọmọ àwọn orúkọ ní ẹnìkan ọmọ nínú ẹ̀dá tó dá àwọn tó máa fi pè é àwọn tí ó bá fi pè ọlọ́run yóò sì dáhùn. ọlọ́run sì dáhùn. Sọ̀rọ̀ àwọn orúkọ ẹ̀. Sọ̀rọ̀ àwọn orúkọ ni. Wọ́n wá sọ wípé. Wọ́n wá sọ wípé. Àwọn tó jẹ́ sọ pé ààrẹ fún ẹ̀bẹ̀lá. Àwọn tí wọ́n dá ọlọ́run mọ̀. Tí wọ́n mọ ọlọ́run bí ti ṣe jẹ́. أسألك باسمك الذي استعصمت به من خلقك أو في علم الغيب عندك فهو قبل Mo fi àwọn orúkọ kan bẹ́ẹ̀. ẹnì kan ò mọ̀. Ẹnìkan ò mọ̀. Nínú ẹ̀dá. Nínú ẹ̀dá. Ìwọ ló dá pamọ́ ló fi pamọ́. Ìwọ ọlọ́run ló fi pamọ́. Àbí o ti ẹ̀ fi mọ ẹnìkan. Àbọ̀ tí ẹ fi mọ ẹnìkan. Gbére. Kò sí máa sọ́wọ́ lẹ́rìí òṣìṣẹ́ o. وإذا سألك عبادي عني فإني قريب
àwọn orúkọ yìí àwọn orúkọ yìí Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run nìkan ló mọ̀ ó sì fi mọ àwọn ẹlòmíì ìmí kò fi mọ̀ wọ́n. ìmí kò fi mọ̀ wọ́n ó sì ní hàn wọ́n. ó fi mí hàn wọ́n. Mo pe Ọlọ́run kò ní kó má dẹ̀ wò. mo pe Ọlọ́run kò ní kó má dẹ̀ wò. Èèyàn jẹ́ wòlíì. èèyàn jẹ́ wòlíì Kò sọ ẹ́ kọ́nà má dẹ̀ wò. kò sọ pé kọ́lọ́run má dẹ̀ wò. Nítorí kò mọ Ọlọ́run pè náà ni. lórí pé bàbá Ọlọ́run pé náà ni Ó ṣe kàdánwò. lórí kànáwó ọ̀rọ̀ Ọlọ́run kan ni ọjọ́ ni Ọlọ́run kò ní kọ́lọ́run má dẹ̀ wò. Nígbà tó ṣe ní Ọlọ́run kò rẹ̀ sínú àwọn ìjáàbì. Kò mọ àwọn ìjáàbì. Kò wá ná àwọn ìjáàbì. Àwọn olè ìjáàbì. ọ̀wọ́ náà àwọn ìjáàlù lọ́wọ́ fi dẹ̀ wò káwọn wá ní ìjáàlù kan. Tí wọ́n bá mọ ìjáàbì. tí wọ́n bá mọ ìjáàlù ni Tí gbogbo wọn ló sì mọ̀ náà. tí ẹ̀gbọ́n ọlọ́tí mọ̀ tán ni. Ó mọ àwọn àbùjáàbì. ọmọ àwọn àbùdálù Ó mọ àwọn àfikọ́ọ̀bù. ọmọ àwọn àtìkọ́ọ̀bù Ó mọ àwọn àbùjáàbì. ọmọ àwọn àbùdálù Ọmọ àwọn bíbí. ọmọ àbùdálù ọmọ àwọn àbùdálù Àwọn kútùbù ń bọ̀. kútù pọ̀ Lẹ́yìn ìṣẹ̀wà mú kútùbù láti bọ̀. èèyàn àwọn kútù àkìtábì Máa bọ̀ yìí, ó yá, ìwọ ló ní Súfí, ìwọ ló ń súnfí. èmi èso ní Súfí. Ìṣẹ́lẹ̀, ọyá mọ̀ wá bọ̀ wá wọ́n kà á fún ẹ. káà bàbá wá kà fún ọ. وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Àwọn àwọn yìí, yìí lọ́lọ́run ní wò, lọ́lọ́run wò ìtọ́bù, àbùdáàlù, àwọn àtìkọ́ọ̀bù àbùdálù àwùdálù dáàbù. Àwọn yẹn lọ́lọ́run ní wò, àwọn yẹn lọ́lọ́run wò tó fi rọ̀jò, tó fi ń rọ̀jò tó fi tó fi ń ṣèké sáyé ń ṣètẹ́, tó fi ń ṣèkẹ́ ó sì ní iye wọn. ó sì ní iye wọn wọ́n ló ń kà Kìí ṣe pé bóòsù, ẹ̀sẹ̀ pé dóòfù ó wọlé débi ilé yóò wá pín lójú. ọwọ́ rẹ̀ débi pé owó wà pín káàkiri Ìgbé ó ké bóòsù wọn. dóòfù ni wọ́n rárá kò rí bẹ́ẹ̀. Bóòsù ni dóòfù ni òun nìkan, òun nìkan òun nìkan. òun nìkan ṣoṣo. Téèyàn bá fẹ́ ọlọ́ lójú omi, wọ́n wà ní ọkọ̀ ojú omi, ìbí wá dé. Àgbẹ̀jú òun fẹ́ sí náà, ó sì ṣẹlẹ̀ yìí. Ìbí tó dé yẹn, ló ń sùn ó lọ ọbẹ̀. Ẹ̀rọ, yóò lọ. Gbogbo ibikíbi tó bá wà, yóò débẹ̀. Àwọn tó fẹ́ tẹ́rì yẹn yóò sì fà wọ́n lọ. Nílọrin,
nílùú Ìlọrin nílùú Ìlọrin ọ̀rọ̀ irọ́ kọ́ ilé eléyìí sí ọ̀rọ̀ irọ́ ìtọ́sẹ̀lẹ̀ ni àfá ìgbérí kí ìṣù àbá àjírí Jésù lákàlámbì àkàlámbì ni àfá ìgbérí ìṣù wa bẹ̀ni àbá àjírí Jésù wà lákàlámbì tí wọ́n á rí àkàlámbì tí bàbá wì yìí àwọn ìtajà ní tí máa ṣẹlẹ̀ mo sọ́rọ̀ nì ìtajà ní yẹn àwọn èèyàn wà lọ́dọ̀ àfá ìgbérí ìṣúra ó sì mọ́kàn rí pé kò wà pẹ̀lú àwọn ọmọ wà pẹ̀lú ọmọ báyìí nígbà tí ó dúrà gbogbo aṣẹ láì ló tutù kí ló dé àwọn ọ̀kan fẹ́ kẹrù lòun lọ bẹ̀ gáúsùlù ni iṣẹ́ tí àbá àjírí Jésù àkàlámbì ṣe ni gáúsùlù àwọn tó fẹ́ tẹ́rì tí wọ́n wá lè jọ wọn níbi tí wà náà sí wà inú ilé tí wà náà wà wọ́n ti gbà wọ́n là iṣẹ́ gáúsùlù wà ìzá yẹ́mú lálàbá àjírí Jésù wá sọ fún tí wọ́n ń pariwo tí wọ́n ṣe nì tàbí wọ́n sọ fún tí wọ́n máa ń gbé góòsù láwọn wọ́n máa lọ pé góòsù láwọn tàjá lé tí mo sọ yìí ìsíláhàn Ọlọ́run tí máa ń síláhàn àwọn ẹni Ọlọ́run yìí àwọn ẹni tí ẹ̀rí ó ṣẹlẹ̀ fún ṣéèkù tájù làdábì ó ṣẹlẹ̀ sí bàbá wa ṣéèkù tájù làdábì náà ó ṣẹlẹ̀ sí àfáà wa Aké ó ṣẹlẹ̀ sí àbá wa Aké àbá Sàlùmánù Aké àkọ́kọ́ mufti ni àkọ́kọ́ mufti nù ni torí àfáà tájù ló fún lóyè mufti torí àbá tájù làdábì ní fún àbá Sàlùmánù Aké ní oyè mufti lọ́wọ́ kan lọ́rin lọ́wọ́ ìtàn lọ́rin ni mo sọ fún ẹ̀ nígbà bàbá sọ yìí orí ni kìí sọ̀rọ̀ orí ni wọ́n sọ so káàkiri bá lọ tó bá kọ bá tí ó bá lọ tí ó bá ṣe nígbà wọn àrí tó sì kí ìwúrí tábà tó ní àdájọ́ ọba lọ tí ọba bọ̀ báyìí wọn ò rí ní tó ti kírun rí láwọn èèyàn tẹ́ pẹ̀lú ẹ̀ kí ó pọ̀ ni ò jẹ́ kí ọmọ kéwọ́ pọ̀ lọ́dọ̀ wọn torí àwọn kan rí pé a kéwú olómọ̀ kéwàá lè jẹnú àwọn kan wọ́n pé kéwọ́ lọ́mọ kéwọ́ lè jẹnú ẹni tí è kírun bẹ́ẹ̀ sì ni jàjá ní òun ló ń ṣẹlẹ̀ sí tàjá ní ṣẹlẹ̀ sábà tábí àdábì àti àfáà tájú àfáà bílálá ọ̀fà àti àbá bílálá ọ̀fà àfáà bílálá ọ̀fà àbá bílálá ọ̀fà àwọn ìjọjẹ́ classmate ní mọ́kàzì àwọn tí àti àwọn àbábájọ jẹ́ classmate ní mọ́kàz àwọn ọmọ ọ̀fà pọ̀ ní àwọn ọmọ ọ̀fà pọ̀ nù wọn ọmọ mọ́kàzì nínú ọmọ mọ́kàz ìṣe class wa
tí ẹ ṣe kíláàsì àwọn bàbá. àwọn tá a jẹ́ classmate. àmọ́ àwọn àti àwọn bàbá jọ jẹ́ classmate. àwọn ṣe Tìjàníyà. àwọn ṣe Tìjàníyà. wọ́n wà lọ́pọ̀lọpọ̀ wọn ẹni tó ń gbé Kàdúná. lọ́pọ̀lọpọ̀ tó ń gbé. tírẹ́nì ni wọ́n sì wọ̀. tírẹ́nì ó sì dúró ní Ọ̀fà. àwọn tí àfáà lálà wá sí wá sí yóò dá wọn dúró ní ẹgbẹ́gbẹ́ tírẹ́nì olóòlò ìlọ́ta kò ní nìkan tí ó lọ ọmọ ọba dé ibẹ̀ báyìí kò ní kúrò ìlànà àlejò tí ẹ̀ tírẹ́nì ọ̀sẹ̀ nínú títí àfọwọ́ arẹjúmọ́ sánà láì arẹjúmọ́ oòrùn yóò máa ka jájá lótí kò ní tírẹ́nì onílọ ọdún tó bá parí ẹ̀ onígbọ́ bá parí ẹ̀ ẹwà wọlé ẹwọ ọmọ sì wọlé tó bá tírẹ́nì lọ ta ló lè ṣe é nìsí ta ló lè ṣe nìsí ọba la tíkẹ́ẹ̀tì tọrọ mẹ́wọ́ tírẹ́nì ọmọ adébẹ̀ lásìkò kò tó lórí ọ̀ ó ti lọ ẹgbẹ́ bá pẹ̀lẹ̀ ń lọ́rùn ọdọ̀ òkárí وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. àbá àtàjì àdáàbì tí bàbá wí tí wọ́n rí bí tó ṣe ń kírù tí wọ́n rí bí títí ń kírù yìí bá darí dé tó bá ṣe tán tó bá darí dé mọ́kà ní ìsinmi oṣù kírù yóò wá sọ báwọn jọmọ́ ìgbé mọ́kà ní ìsinmi mo ti kírù lóòótọ́ sí kò sì ṣe é jà yẹn lóòótọ́ ni kò sí jà yẹn èyàn wá lọ ní wá lóò kírun mọ́kà kò sì kúrò kò sì sí pléènì kò sí pléènì nígbà náà pléènì wà pẹ̀lú ọmọ pléènì kò ní sàtì ẹ̀dà físàdà Ìlọrin lọ́wọ́ àwọn náà ni ó sì lè kírun mọ́kà ọlọ́pàá ọ̀ká ìlà ọlọ́ba wọn ká ìlà ní mọ́kà ọtí àdá sáré ọba wọn ká lásán ní mọ́kà ọba wọn kí mọ́ kírìbì àwọn tí ìṣẹ́ ọba wọn kí ìṣá tí ìyẹn bá wá jọyàn lójú tí o bá jẹ́ ìrọ́jú kò lè ṣe àfá bílálọ̀ fàṣíwọ̀n sọ̀rọ̀ àbá bílọ́lọ́bà tí bàbá ń sọ yìí a máa kó àwọn tùràrí àwọn òórùn tùràrí wọ́n máa ń kó àwọn òórùn tùràrí tó gbọ́gbé tó ọ̀gbọ́rú ẹ̀ tọ́lọ́kan ọ̀jọ̀ kan tó òórùn kan ọ̀jọ̀ kan yóò sì ṣe tó bá ṣe báyìí ó àti ìdírí láti ìdírí Bàgdáàdì náà ti bá mi mú wá a ló lọ Bàgdáàdì tó dé bẹ́ẹ̀dẹ̀ ni ẹ̀rì tẹ́tẹ̀ ìtùràrí yẹn lọ́wọ́ ẹ̀ ẹ̀rí tùràrí yìí lọ́wọ́ ẹ̀ yọ́ máa sọ pé tùràrí tí mo mú dání láti Bàgdáàdì náà ti bá mú wá ọlọ́wọ́ Bàgdáàdì tó dé bí ẹjọ́ mú wá ẹ̀ sì máa rọ́ nípa pé ó yàtọ̀ ó jọ Bàgdáàdì lóòótọ́ وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. ọkùn díẹ̀ tí a bá bílá lọ kú wọ́n ní bàbá ṣe káàdà bàbá ṣe káàdà mú lọ wọ́n wá yàbẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n kíra wọn kò pẹ́ ní ṣe ìlànà fàṣọkú ọ̀pẹ́ bí bàbá ṣe ń bílá lọ máa ti jáde láyé nù ní
tí ó gbá láwọn fà yìí tí ṣe Ádámù bá dé lọrin àkóso bí bàbá ayémọ̀ ìmọ̀lá ló sojú àwọn bá dé lọrin tí bàbá ṣe kálá bàbá dé lọrin àbábláàlì ó wà wá lóru àbábláàlì ó wà lóru látọ̀fà sí lọrin tábà dúró wà dúró wájú ilé wọ́n wá dúró wájú ilé Ramadan ni yóò wá bẹ̀rẹ̀ sí ta oríṣiríṣi jẹ́jà lútì wọ́n mọ̀ wá ka jẹ́jà lútì Ádámù mo ti lára sí mo ti lára sí wọn ọdún bí ni mo gbogbo àwọn tó fẹ́ mú tó fẹ́ ṣe afẹ́sọ̀ àṣẹ ọ̀tọ́ fẹ́ ṣe kiri mo ká gbogbo ẹ̀kú gbogbo àwọn tó ń dúró nígbà yẹn lọ́wọ́ àti ọmọ ká gbogbo ẹ̀kú àwọn anímọ̀ ìmọ̀lá wọn ti ẹjẹ́ ibẹ̀ ọlọ́ni á ní bàbá Mùdírù pẹ́ ní ọjọ́ tí bàbá ń sọ yìí ọjọ́ ńlá ni adé Ìlọrin ní nǹkan bí aago 6 ìrọ̀lẹ́ ọpẹ́ alùpùpù lọ sùn tí ó sùn ọdí lóru ni àbábílánà bá dé lọ́bá dúró sí ẹnu ọ̀nà ó gbójú sókè ní wọ́n ń pariwo ọ̀sàkà owó tí ń bà síwá dámọ̀ wá ní àbájábíhù ní ń gbọ́hùn rẹ̀ yìí ni wọ́n bá jáde wọ́n sílẹ̀kùn wọ́n wá yọjú ní báńkónì lókè ájìjábíhù kí ló dé wò yìí ó ní bẹ́ẹ̀ ni àwọn tí ń sàtí ọ àwọn ni mo rí ni mo wá gbá wọn dànù. àwọn amẹ́jọ náà ọlọ́wọ́ jẹ́ mi bàbá òkú wa. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان وليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. gbogbo àwọn àyàtà kà yìí tàbí kà á àwọn anú àwẹ̀ tí ó máa rọra wọn lọ́wọ́ pẹ̀lú àwẹ̀ tá ń gbà. Mọ́kàsí ní wọ́n ti gbọ́. Mọ́kàsí àyè wọ́n ti gbọ́. Ọ̀rọ̀ ṣe Ádámù ni ẹni tó bá kọ́kọ́ gbọ́ nínú Nàìjíríà tá a wà yìí. Ẹjọ́ bá kọ́ nínú Nàìjíríà tá a wà yìí. Ṣé Ádámù tó fi kọ́ àwọn ọmọ Mọ́kàsí? Bàbá ṣe Ádámù tó fi kọ́ àwọn Mọ́kàsí. Nàṣàkáàtì oríṣiríṣi. Afẹ́ dáwẹ̀ ni wọ́n tọ̀ wọ́n nílé. Abẹ́gbàwẹ̀. Àwọn Mọ́kàsí ó kà á. Àwọn Mọ́kàsí ó kà á nínú àwẹ̀. Nígbà tí máa tí wá tó ṣe ẹgbẹ́ wá tó òkè kan bì í. Ọ̀lẹ́gbẹ́ nígbà tó ẹgbẹ́ ìwádìí òkè kan ní nígbà yìí. Táwọn abẹ́gbàwẹ̀ àwọn Mọ́kàsí ó kà wọn yìí. Bàbá ṣe kálá wọn ti kọ́ wọn. Ìsàlẹ̀ ọjà ni wọ́n ti ń ṣe wáàsí. Wọ́n ti ń ṣe wáàsí nísàlẹ̀ ọjà. Ìsàlẹ̀ ọjà ni wọ́n ti ń ṣe wáàsí nígbà náà. Nínú ọjà ni. Nínú
sínú ọjà. Àwọn ọmọdájọ́ wà tó. Àwọn ọmọdájọ́ wà tó. Wọ́n máa ṣì lọ láti inú ìwádìí. Wọ́n máa ṣì lọ láti inú ìwádìí. Wọ́n fi gbáwájú ilé. Wọ́n fi gbáwájú ilé. Lọ́dọ̀ bàbá lókùn wò ó. Wọ́n fi wá kọjá lọ sáré. Wọ́n fi wá kọjá lọ nísàlẹ̀ ọjà. Táwọn ẹ bá dé. Táwọn ẹ bá dé. Wọ́n ka kìíní bẹ́ẹ̀. Wọ́n ka orin ní bẹ́ẹ̀. Ṣé láìpẹ́ bá ń bọ̀? Láìpẹ́ bá ń bọ̀. Wọ́n ka kìíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó jáde bẹ́ẹ̀ tí ó dá. Ṣé olóòtú àlàsí mi là? Ó jáde bẹ́ẹ̀ tí là. Sí olóòtú àlàsí mi là. Àwọn ayẹyẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Pípé ìrun nǹkan tí ìrun ó ṣe. Nǹkan tí ìrun ó ṣe. Wọ́n bá ti pé Allahu Akbar báyìí. Tí wọ́n bá ti pé Allahu Akbar báyìí. Fárá ibi ní ìṣòro wa ńlá. نادى المنادي ناشدا الله أكبر. Ara Iblis wàhálà wàlúù mẹ́tìlú kọ̀fà. Sọlá fàtìlú àwọn àlèyà. Asọ̀lá àtúnbí sọlá fàtìlú àwọn àlèyà. Bẹ́ẹ̀ ni Zaka. Bẹ́ẹ̀ ni Zaka. Zakufa inna zakata. Asinafuru lele ibada. Anidaita angalela. Manuka turinde ibada. Hakuna nala. Wọ́n tó sọ pé ọmọ ọba ṣe ká yàmọ̀ ju bàbá wa lọ. Má pẹ̀lú ìwé tí bàbá mú wà ìlú yẹ̀ wá. Tó ń pọ̀ mọ́ bàbá ṣe ká yàmọ̀ ju ẹnikẹ́ni lọ. Má pẹ̀lú ìwé tí wọ́n mú wà ìlú wa. Ó sì júwe wọn. Ó sì júwe wọn. Báwo ni wọ́n ṣe ń bá àwọn ọmọ tí ń lò? Báwo ni bàbá ṣe ká yàmọ̀ ṣe ń bá ọmọ kéwú lò? Báwo ni wọ́n ṣe ń bá kálukú lò? Báwo ni wọ́n ṣe ń bá kálukú lò? Ọlọ́mọ ló ní irú ẹ̀ má jẹ àkọ́kọ́ ọmọ kéwù. Ọlọ́mọ ní irú àwọn bí ọmọ jẹ́ àkọ́kọ́ ọmọ kéwù. Ẹnìkan ò ní rí mú mímọ́. Ẹnìkan ò ní rí mú mímọ́. Èyí ṣàkọ́kọ́ yìí ṣẹlẹ̀ kejì. Èyí ṣàkọ́kọ́ ọmọ kéwù èyí ṣẹlẹ̀ kejì ìpele pẹ́lẹ́ kẹta nínú ọmọ kéwù. Nípa bẹ́ẹ̀. Nípa bẹ́ẹ̀. Mímọ̀ Sheikh Adam. Mímọ̀ bàbá Sheikh Adam. Òun ṣe ìrìn tẹ́síwájú ìmọ̀lá àzámà. Lẹ́lẹ́gbẹ́ ọwà pẹ̀lú wọn bẹ́ẹ̀ títí lọ.
òun ló ti wù ẹ́. òun náà á jẹ́ kọ́ mọ̀ wọ́n rárá. ẹlòmíràn wà kò náà ju ìṣẹ́ta ìtàgbé bí wákàtí kan. ẹlòmíì wà ọmọ wọn ju di wákàtí kan lọ. wọ́n sì mú ọṣẹ́ káàkiri dáhùn ìjù ẹ̀. ó sì mọ bàbá ṣẹ́ka ádámọ̀ dùwọ́ tó pẹ́ títí lọ́dọ̀ wọn lọ. nípa bẹ́ẹ̀. nípa bẹ́ẹ̀. aṣọ olùdáwà ní sáré ní ìdáàbò. Bismillah.